Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ bí a ṣe gbọ́ o? Wọ́n ní ọba Ẹlẹ́gùṣì, wọ́n ní wọ́n pe kábíyèsí, wọ́n dẹ̀ ń béèrè lọ́wọ́ kábíyèsí gbogbo nǹkan tó ń gbọ́ lórí social media wípé ṣé lóòótọ́ ni nǹkan táwọn ń gbọ́ àbí ọ̀rọ̀ àwọn blogger yìí wọ́n kàn ń sọ tiwọn ni lórí pé kábíyèsí fẹ́ fẹ́ ìyàwó, wípé ṣé lóòótọ́ ni gbogbo ẹ̀. Wọ́n ní kábíyèsí ní pé kí ni wọ́n mean. Wọ́n ní bàbá wa erin ńlá ní pé ṣé àwọn ò lè fẹ́ ìyàwó ni. Wọ́n ní ọba Ẹlẹ́gùṣì ní pé ṣé ẹ̀ lè fẹ́ ìyàwó ni. Wípé ìgbà tí àwọn ń gbọ́rọ̀ yìí, wípé àwọn rò pé bóyá irọ́ ni. Wípé ṣé kábíyèsí mọ̀ pé àwọn fẹ́ fẹ́ ìyàwó tẹ́lẹ̀ náà ní káwọn lọ máa bẹ Queen Naomi every time lórí ọ̀rọ̀ wọn. Wípé gbogbo àwọn ọ̀rẹ́ kábíyèsí tó jẹ́ ọba aládé, gbogbo wọn ni kábíyèsí ti rán sí Queen Naomi tó pé kán lọ máa bẹ Queen Naomi. Wípé kábíyèsí dẹ̀ mọ̀ pé àwọn fẹ́ fẹ́ yàwó, wọ́n dẹ̀ máa ní káwọn máa lọ bẹ Queen Naomi pé fún kí ni kábíyèsí ń ṣe gbogbo nǹkan báyìí fún. Wípé ṣé wọ́n fẹ́ sọ àwọn di èèyàn yẹ̀yẹ́ níwájú àwọn fámìlì Queen Naomi ni, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní kábíyèsí Ẹlẹ́gùṣì ni kí ló dé tí kábíyèsí tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Wípé àwọn tiẹ̀ kọ́kọ́ rò pé bóyá alleged gist táwọn blogger yìí máa ń sọ kiri ni. Wípé gbogbo orí social media ni àwọn ti gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí. Wípé kábíyèsí fẹ́ fẹ́ ìyàwó. Wípé sọ ìgbà tí kábíyèsí mọ̀ pé àwọn fẹ́ fẹ́ ìyàwó, kí ló dé tí kábíyèsí máa ní káwọn máa lọ bẹ Queen Naomi káwọn parí ìjà tó wà láàrin àwọn àti Queen Naomi. Tán dẹ̀ mọ̀ wípé àwọn máa fẹ́ gbogbo àwọn obìnrin yìí tí wọ́n wá ń dààmú àwọn àtàwọn ọ̀rẹ́ wọn tó pè pé kán lọ máa bá wọn bẹ Queen Naomi ní ilé wọn. Wípé so kí wá ló dé tí kábíyèsí fẹ́ ṣe nǹkan tí wọ́n ń ṣe yìí. Wọ́n ní ìgbà tí kábíyèsí ò ní nǹkan tí wọ́n máa sọ, wọ́n ní ọba Ẹlẹ́gùṣì ni ó dá o, àwọn ti gbọ́ gbogbo nǹkan tí kábíyèsí sọ o, kí kábíyèsí má wàá bá wọn mọ́ lórí ọ̀rọ̀ Queen Naomi o. Wípé àwọn dẹ̀ máa advice Queen Naomi kan move on pẹ̀lú life wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin èèyàn lé bí a tó ṣe gbọ́ o. Wọ́n ní ẹ̀gbọ́n Queen Naomi tó wà ní Australia, ẹ mọ̀ pé wọ́n wálé láti wá help Queen Naomi lórí ọ̀rọ̀ divorce pẹ̀lú kábíyèsí. Wọ́n ní ìgbà tí wọ́n máa ṣáà lọ sí kóòtù o, ṣé mọ̀ kán ti gbé ẹjọ́ yẹn lọ sí Abuja divorce customary court. Wọ́n ní wọ́n advice uncle Queen Naomi wípé kí wọ́n lọ lé kán lọ settle ọ̀rọ̀ yìí. Wípé nítorí pé kò sí ibi tí wọ́n ti ń gbé ọba Majesty King lọ sí kóòtù lórí ọ̀rọ̀ marriage. Wípé kò sí nǹkan tí àwọn lè ṣe sí ọ̀rọ̀ yìí o, àfi kí wọ́n lọ settle ẹ̀ ní ilé pẹ̀lú àwọn méjèèjì, pẹ̀lú Queen Naomi àti kábíyèsí. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní uncle Queen Naomi wà very disappointed. Wọ́n ní màmá wọn náà dẹ̀ wà very disappointed lórí ọ̀rọ̀ tó yí àwọn customary court yìí tí wọ́n sọ. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ bí ọ̀rọ̀ Nigeria system ṣe rí, nítorí wípé ọba aláyé ní kábíyèsí, wọ́n mọ gbogbo àwọn jọ́ọ̀jì Nàìjíríà pátápátá. Yàtọ̀ sí yẹn, gbogbo àwọn tó jẹ́ pé èèyàn pàtàkì ni wọ́n bá jẹun, ni wọ́n bá ṣe gbogbo nǹkan tó ń ṣe. Bí wọ́n ṣe fẹ́ win ní ọ̀rọ̀ Queen Naomi ní court, kò lè jẹ́ nǹkan tó yẹ pé ó máa easy, nítorí wípé àwọn tí wọ́n fẹ́ dá ẹjọ́ yìí gangan fúnra wọn kò sí nǹkan tí wọ́n fẹ́ sọ lórí ọ̀rọ̀ kábíyèsí. So wọ́n advice uncle Queen Naomi wípé kí wọ́n lọ settle ọ̀rọ̀ yìí nílé amicably láàrin kábíyèsí àti Queen Naomi, tí kábíyèsí tó bá máa fún Queen Naomi ní divorce o.
pé ó máa wá látọkàn kábíyèsí ni pé so kí wọ́n má gbé irú ẹjọ́ báyìí wá sí kóòtù nítorí pé kò sí nǹkan tí àwọn fẹ́ sọ sí ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí lórí ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi kì í ṣe nǹkan kékeré o. Ọlọ́run nìkan ló lè help Queen Naomi lórí ọ̀rọ̀ yìí nítorí wípé bàbá wa ti ní àwọn ò ní fún wọn ní divorce o. Bí wọ́n ṣe fẹ́ ṣe kò yé mi. Àfi kí wọ́n máa gbàdúrà. Kí wọ́n máa gbàdúrà lórí ọ̀rọ̀ kábíyèsí. Ipe kí wọ́n rí ẹ̀yọ́nú kábíyèsí kí kábíyèsí fi wọ́n sílẹ̀ kó yọ̀ǹda wọn látọkàn wọn. Ṣùgbọ́n tó bá ní àwọn ń gbé ọ̀rọ̀ yìí lọ sílé ẹjọ́, ilé ẹjọ́ ò lè dá kábíyèsí lẹ́bi o. Kò sí nǹkan tí ilé ẹjọ́ lè ṣe o. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly ẹ̀yin èèyàn lé. Nítorí ẹ̀ ni mo fi sọ wípé kí ló dé tí Queen Naomi tí wọ́n fi lọ jókòó sí Lekki Mansion kan máa raise ọmọ wọn bẹ̀. Kí wọ́n dẹ̀ máa yọjú sí àwọn olórí yìí. Nítorí pé èyí divorce yìí bàbá wa ti lóhùn ò ní dá divorce fún yín. Wọ́n láwọn ò ní jẹ́ kí Queen Naomi kan lọ fẹ́ ọkùnrin mi. Nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní kábíyèsí sọ. Wọ́n láwọn ò lè yọ̀ǹda wọn fún any other man. Gbogbo àwọn èèyàn ló ń sọ̀rọ̀ ẹ pé kí ló dé lẹ́yìn ìyàwó mẹ́fà tí kábíyèsí fẹ́ tọ́dẹ̀ tètè fẹ́ yìí míì. Wípé kán fi Queen Naomi sílẹ̀ kan máa lọ lálàáfíà. Àwa igan àti sọ pé tán bá fẹ́ ìyàwó mi kan yọ̀ǹda Queen Naomi. Ṣùgbọ́n Ọlọ́run nìkan ló lè bá Queen Naomi ṣẹ́tù ọ̀rọ̀ yìí o. Ọlọ́run Elédùmarè nìkan ló lè bá wọn ṣẹ́tù ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yìí ó kù sí ọwọ́ wọn. Bóyá wọ́n fẹ́ fi kábíyèsí sílẹ̀ bẹ́ẹ̀ kó má ṣe nǹkan kan kó dẹ̀ máa bá live tí wọ́n lọ. Àbí kí wọ́n gbá kámú kí wọ́n lọ jókòó sí royal mansion kó máa tọ́jú ọmọ wọn. Ìkan nínú méjèèjì ni Queen Naomi lè ṣe. Ṣùgbọ́n wọ́n ní àwọn customary court ní pé kò sí nǹkan táwọn lè ṣe o. Ipe wọ́n ní láti withdraw ẹjọ́ yìí nítorí àwọn ò lè gbé ẹjọ́ ọba monarch wá sí ilé ẹjọ́. Nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní àwọn ilé ẹjọ́ sọ ẹ̀yin èèyàn lé. Wọ́n ní uncle Queen Naomi wọn mọ nǹkan tí wọ́n lè ṣe mọ́ o pẹ̀lú gbogbo nǹkan tó ń gbọ́ yìí. Àwọn èèyàn dẹ̀ ń sọ̀rọ̀ wípé nǹkan tí kábíyèsí ń ṣe ò dáa kó yọ̀ǹda Queen Naomi. Wípé ṣe bí wọ́n ti ní ìyàwó mẹ́fà. Wọ́n dẹ̀ tún ń gbìyànjú láti fẹ́ àwọn ìyàwó sí i. Wípé kán fi Queen Naomi sílẹ̀ kó jẹ́ kí Queen Naomi máa bá live wọn lọ. Ṣùgbọ́n kábíyèsí wọ́n yarí wọ́n ní rárá àwọn ò lè fi Queen Naomi sílẹ̀ o. Wípé àforí àforùn. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ yìí kì í ṣe nǹkan tó máa yá kíákíá. Ẹ̀yin èèyàn lé èyí tá a tún gbọ́ òun ni ìjà tó bẹ́ sílẹ̀ láàrin àǹtí wa Fashion àti àǹtí wa Church lórí ọ̀rọ̀ kéèkì birthday kábíyèsí. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré. Wọ́n ní bí àǹtí wa Church bó ṣe bínú nìyẹn o wípé àwọn làwọn máa ṣe kéèkì kábíyèsí o wípé kì í ṣe àǹtí wa Fashion. Wọ́n ní àwọn méjèèjì wọ́n ní wọ́n ṣe bẹ̀rẹ̀ ìjà nìyẹn nítorí ọ̀rọ̀ kéèkì. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé ìtúlágbára. Wọ́n ní àǹtí wa Church láwọn ti sanwó kéèkì 15 million. Wọ́n ní kí àǹtí wa Fashion kan má wọrí nípa ọ̀rọ̀ kéèkì. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò dùn mọ́ àǹtí wa Fashion nú. Bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa Fashion ní àwọn làwọn máa ṣe kéèkì fún kábíyèsí. Wọ́n ní bí àǹtí wa Church ṣe ní kí àǹtí wa Fashion dákẹ́ o. Wípé òun ti take care kéèkì kábíyèsí o. Wípé kí ó má dá sí ọ̀rọ̀ kéèkì rárá. Wọ́n ní bí àǹtí wa Church bí wọ́n ṣe ní kó dákẹ́ ẹnu ẹ̀ nìyẹn o. Wípé àwọn ti sanwó kéèkì o. Àwọn ti take care kéèkì ọkọ àwọn. Wọ́n ní bí àǹtí wa Fashion ṣe dá wọn lóhùn nìyẹn pé ṣé ojú ò ti àǹtí wa Church ni. Wípé òun gangan ló yẹ kó wà ní in care of gbogbo ọ̀rọ̀ birthday kábíyèsí. Nítorí òun ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ máa bí ìbejì fún bàbá Erin ńlá.
ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ allegedly nìyẹn o. wọ́n láǹtí wa ṣọ́ọ̀ṣì bá rẹ́rìn-ín pé ṣé nítorí ó bíbejì ìyẹn wá ní pé ó fi yàtọ̀ sáwọn, wípé kò mọ nǹkan kan, wípé ibi tó sùn òun ló kọrí sí. wọ́n ló bá dá lóye pé nítorí òun ni wọ́n fi ń ṣe gbogbo àwọn festival àwọn ìbejì ní ilé Ifẹ̀, wípé òun ló ń kóríire wá bá kábíyèsí nínú pálàsì wọn. ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé èyí tún lágbára. wọ́n ní àǹtí wa ṣọ́ọ̀ṣì bá sọ fún ipò kan ń tan rẹ̀ ni gbogbo nǹkan tó ń ṣe tó rè pé kábíyèsí ráyè tiẹ̀, kábíyèsí ò ráyè tiẹ̀ rárá, wípé ìgbà tí kábíyèsí bá máa díò pẹ̀lú ẹ̀ báyìí ó máa rè pé bóyá katapila ó wó lù ẹ̀ ni, wípé sóun toró bíbejì fún kábíyèsí lè ṣe àwọn ò ní sinmi nínú pálàsì mọ́. ẹ̀yin èèyàn lé competition upon competition nínú pálàsì bàbá wẹ̀rin ńlá. wọ́n ló ń sọ fún yín pé Queen Naomi wípé bó ṣe wà yẹn wípé iyì tán níwájú kábíyèsí àti nínú pálàsì pé kì í ṣe kékeré, wípé sòkò lọ wábi jókòó sí kó gbẹnu ẹ̀ sọ̀hún. nǹkan tí wọ́n ní àǹtí wa church sọ fún ni. ẹ̀yin èèyàn lébẹ̀ náà ni a gbọ́ wípé bẹ́ẹ̀dẹ̀ kábíyèsí ó ń kọlẹ̀kùn, èyí tí wọ́n ní kábíyèsí ti sọ wípé ìgbà táwọn bá máa ṣe bẹ́ẹ̀dẹ̀ yìí o, táwọn bá máa pé 50 yìí o, wípé gbogbo nǹkan tí àwọn ti ṣe achievement táwọn ti ṣe wípé ó ti máa kọjá 50. nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé. gbogbo nǹkan tí bàbá wẹ̀rin ńlá ń sọ òun ni wípé gbogbo nǹkan táwọn ti fi owó ṣe táwọn ti dì mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ilé iṣẹ́, ilé hotels, schools, supermarket, ilé tí wọ́n ń tà, hospital, wọ́n ní gbogbo ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ 50 tó jẹ́ pé àwọn ti achieve kó tó di pé àwọn ṣe celebration 50 years yìí. ẹ̀yin èèyàn lé wọ́n ní wam àti àǹtí wa wọ́n ní wọ́n ń jà sí decoration birthday kábíyèsí o. ẹ mọ̀ pé lálàkọ́kọ́ kábíyèsí ti gbé gbogbo birthday investment yìí preparation wọ́n ti gbé fún Queen Naomi, ṣùgbọ́n ìgbà tí Queen Naomi ti kúrò nínú palace làwọn olórí yìí tán ti ń jà lọ́tún lọ́sì sí birthday kábíyèsí yìí. allegedly bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí gbégbèsè láti fẹ́ àwọn olórí wọ inú palace náà, wípé ara àwọn achievement wọn ní pé wọ́n pé ọmọ 50 years old èyí tó ń bọ̀ lọ́nà ní October. ẹ̀yin èèyàn lé àwọn olórí yìí ṣe ni wọ́n ń jà o, especially àǹtí wàhálà tí wọ́n ń jà lórí decoration ní nǹkan tó fẹ́ ṣe ní birthday kábíyèsí. nǹkan tá a gbọ́ nìyẹn. bẹ́ẹ̀ náà ni a gbọ́ pé àǹtí wa church àti fashion wọ́n ń jà lórí kéèkì tí ó máa cost 15 million. ṣé èèyàn náà dẹ̀ ló máa jẹ kéèkì 15 million yẹn ẹ̀yin aráalé? ṣé èèyàn ló máa jẹ? kí ló dé tó jẹ́ pé owó ò tiẹ̀ wá jẹ́ nǹkan kan lójú ẹ̀yin olórí mọ́? ẹ fẹ́ ṣe kéèkì 15 million. mo jẹ́rìí Queen Naomi, nǹkan tí mo fi like Queen Naomi ni Queen Naomi ò ní lè lọ waste owó láti lọ ṣe kéèkì 15 million torí wọ́n mọ̀ pé àwọn mẹ̀kúnnù wà ń bẹ̀ yẹn tí yà ń jẹ wọ́n. wọ́n mọ̀ pé ẹlòmíì wà tó yẹ pé oúnjẹ àárọ̀ ọ̀gọ́ kò bá tọ̀sán, ẹ máa lọ mú 15 million ẹ máa lọ máa fi ṣe kéèkì. kí ló dé? kéèkì tó jẹ́ pé ẹlòmíì gan lè má jẹ tó àìmọye párì tó yẹ pé tẹ bá lọ báyìí kéèkì yẹn wọn ò ní gé, ó kàn máa wà ń bẹ̀ ni. kí ló dé tẹ fẹ́ máa waste owó náà? gbogbo nǹkan tẹ̀ dẹ̀ ń ṣe yìí tẹ̀ ń já sí birthday bàbá wẹ̀rin làwọn ràn níyín níṣẹ́. ẹ̀yin lẹ̀ ń ja ìjà yìí fúnra yín, ẹ̀yin lẹ̀ ń ṣe nǹkan tí ò yẹ kẹ́ ẹ ṣe yìí fúnra yín. ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé àǹtí wàhálà àti bestie ni wọ́n máa ṣe kùrùkẹ́rẹ́ kiri ni. wọ́n ní àwọn fẹ́ ṣe decoration fún birthday kábíyèsí. ṣé kábíyèsí rán yín níṣẹ́ kẹ́ ẹ ṣe decoration fáwọn? ṣé kábíyèsí rán yín níṣẹ́? mo wà sure pé kábíyèsí wọ́n á deal pẹ̀lú yín ìgbà tó yẹ pé wọ́n máa lọ gbé neutral person náà máa lọ gbé wá tó máa gbé iṣẹ́ yẹn lé lọ́wọ́ ní ọwọ́ yín á wá bòfo. so
competition yẹn òun ni wọ́n ń bá kiri. Wọ́n ní àǹtí wa wọ́n ló ti mú decoration ipò ló máa ṣe decoration birthday kábíyèsí. Ẹ dẹ̀ mọ̀ pé àǹtí wa ó like fọ́rífọ́rí. Gbogbo fọ́rífọ́rí tó ń jẹ́ nítorí Queen Naomi ni kò sẹ́ni other person o. Torí Queen Naomi ló ṣe ń ṣe fọ́rífọ́rí ẹ̀yin èèyàn lé. Oríṣiríṣi là ń rí ní palace kábíyèsí. Bí a ṣe gbọ́, wọ́n ní gbogbo àwọn èèyàn wọ́n ti ń dáwó fún kábíyèsí. Wọ́n ti ń send owó oní 5 million, oní 20 million lórí ọ̀rọ̀ birthday wọ̀nyí. Bí a tún ṣe gbọ́ gan, wọ́n ní decoration tó fẹ́ ṣe yìí, wọ́n ló máa cost 25 million. Ẹni tó dẹ̀ fẹ́ ṣe decoration, ó di dandan kó jèrè sápò ara ẹ̀ náà. Ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bí àǹtí wa bó ṣe ní decoration yìí ló ń fẹ́ ṣe o fún kábíyèsí tó rántí mọye tán máa gain lórí ọ̀rọ̀ decoration. Wọ́n láǹtí wa aró ní rárá o. Àwọn àjọṣe decoration kábíyèsí ni. Wọ́n láǹtí wa ní rárá àwọn ò lè jọ ṣe nítorí iye táwọn máa gbà lórí ọ̀rọ̀ decoration àti gain àwọn ti calculate gbogbo ẹ̀. Àwọn dẹ̀ ti mọ nǹkan táwọn máa fowó ìṣe. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí jà sọ̀rọ̀ decoration nìyẹn o. Bí a ṣe gbọ́ o allegedly o. Wọ́n ní àǹtí wa ó bá ní ṣe bí òun ní first wife. Wípé ṣe bó ló yẹ kó máa sọ nǹkan tó máa ṣe fún wọn. Wọ́n ní àǹtí wa aró ní ta ló fi ẹ́ ṣe first wife. Ṣé tí Queen Naomi bá wà bí ó máa pèrè ní first wife. Wọ́n ní àwọn méjèèjì bá bẹ̀rẹ̀ sí takora wọn. Wọ́n ní ibi tó dẹ̀ ti ń sọ̀rọ̀ àwọn tó ń ṣiṣẹ́ nínú pálàsì wọ́n náà wà nínú pálàsì o. Wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ pátápátá ni wọ́n gbọ́. Wọ́n ní àǹtí wa aró bá ní tí ò bá ń ṣe òun ṣé wọ́n lè wà ń bì ibi tó wà yìí. Ìgbà tó ń ràn ẹ́ lọ́wọ́ pé kò lè ní ibùjókòó tó wá ní ibùjókòó tán tó wá ń pariwo pé wọ́n ní first wife. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí tako ara wọn nìyẹn. Àwọn méjèèjì. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o tí wọ́n ló ṣẹlẹ̀ nínú pálàsì bàbá Erin ńlá. Táwọn jọ ṣe pọ̀ tí Queen Naomi fi kó nu palace gbogbo ẹ̀ ló máa tú síta. Wípé kí ló mì báyìí pé ó nìkan ló máa ṣe decoration. Ìyẹn àǹtí wa allegedly la gbọ́ tó ń sọ gbọ́rọ̀ yìí o. Ẹ̀yin èèyàn lé. Ṣe rí pé yìí tún lágbára báyìí. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bó ṣe tú àṣírí ara wọn síta nìyẹn o. Tí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ tó ń gbọ́. Tí wọ́n lanu sílẹ̀ pé so àwọn àǹtí wa yìí. Àwọn náà lé Queen Naomi kúrò nínú palace. Ẹ̀yin èèyàn lé. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ran Queen Naomi lọ́wọ́ kó dẹ̀ gbọ́ àdúrà Queen Naomi. Kí gbogbo nǹkan tó dẹ̀ ń jà ràn ńlẹ̀ kó kúrò ńlẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Lọ́kùnrin àti lóbìnrin orúkọ mi ni Máṣọ́lá. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, subscribe. Kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa. Ní ilé lóko àti lẹ́yìn òde Ọlọ́run Elédùmarè á bá mi bù sí àpò yín. Happy new month to you all. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.